níbi tá a bá dé òun náà ní àfihàn àgbà fresh
and thank the Hazards to the Euros. Ẹ wá fún òbí dáadáa o. Gbogbo yín pátá. Ẹ mástà àwọn costume tẹ̀ wọ̀ ní o. Mo rí pé mo sọ fún yín. Yípa ní àlejò lọ́la. Bí ẹ ṣe ṣe ń pọ̀ costume yìí náà, láwọn ṣe ṣe níwájú àlejò tó ń bọ̀. Nítorí pé ọ̀nà yìí náà ni àṣekábà ìgbáradì àwọn ṣe. Báwo la ṣe ṣe tọ̀lá tán? À ń lọ sí ìdíje international festival. International Theatre Festival. Mr. Olayemi, you have the floor. Ẹ ṣe gan ni o. In fact, nígbà tí mo wo ọgbà ọmọdé ṣe, mo ti wà káyọ̀ lóore. Mo ti gbàgbé pé ẹ kò sí ìdí àṣọ ni. In fact, ìgbàgbé lẹ́yìn tó ń bá iṣẹ́ ọpọlọ rẹ̀ ṣe láti wà. Wọ́n fi kú iṣẹ́ ọpọlọ bí ẹsẹ̀ yìí. Láì sí tàbí ṣùgbọ́n, pẹ̀lú mo tí mo fi ojú ẹran mi rí. Wọ́n fi ojú mi ṣe ọpọlọ tó ti tẹ̀sí wáyé. Láì sí tàbí ṣùgbọ́n àwọn ọmọ tó lókè. Àwọn ọmọ tó fọ́ọ̀sì ní ẹ̀dọ̀ tó rẹ̀. Mo tún wá kí gbogbo wa, ó kí wa kó ní ìlú. Nítorí pé Mr. Olayemi, wọ́n tún mú ìròyìn ayọ̀ ní ìwà tó wá. Ìròyìn ayọ̀. Mr. Olayemi. Mo láìkì. Kí ni mo fi láìkì? Ṣẹ́rí ìròyìn ayọ̀ kan wáyé. Mo mọ̀ pé kí n ṣeré mi yàtọ̀ sí ìta ìgbàlá. Kábíyèsí mú eré lọ́wọ́lọ́wọ́. Èrò wọn máa ń lọ́gà bọ̀ this time around kò lọ́gà. Ìlọ́dẹ. Nǹkan tí mo mú wá kò ní ṣe pẹ̀lú eré tàbí ẹ̀sìn mi. Wọ́n jára wo. Ìròyìn ayọ̀ ni mo wá fún yín. Lọ́nà wo. Tó ń pè wọ́n wípé ẹ̀yin èèyàn mi yìí ẹ ò mọ ìyá ara yín. Lọ́pọ̀ ìgbà tí a bá ní oyè fún láti máa wọ ọkọ̀ tẹ̀ ṣe nínú ilé, ó máa ń jẹ́ ìwúrí fún mi. Wọ́n rí wípé practitioner ni yín. Tí ẹ bá lè gbìyànjú láti fi ìwé fún ọ̀tẹ̀ ṣe yìí, wọ́n máa sáyé ní professional. Mi ò ní sọ láyọ̀ ẹ̀wọ̀n tí sọ̀rọ̀ dáadáa. Ẹ̀yin ẹ̀wọ̀n mi ní èjì mi, ẹ̀wọ̀n púpọ̀ àwọn táwọn àgbà kò tẹ̀lé ní òkàwé ló wa. Ẹ̀wọ̀n tún ní káwá lọ sí skul. Ní nígbà tá a ti dàrú tó tán. Private class kò ti dẹ́nu. Ẹ má fi ṣe lọ́wọ́. Ẹ má bínú mi ò wá sí láti fi àwọn kan ṣòfò. For mistake ni wípé ẹ ti dàgbà tó gbé lọ. Lóòótọ́ mo máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ yín kàwé. Bọ̀ bàdá nílẹ̀ yín kà. Wọ́n dàgbà kéjà. Kéjà bàbá mi kọ́ sílẹ̀ yìí ṣe. Èmi Ó lè rántí. criminology. Ẹ jẹ́ ká ìjọ wò ó. Àwọn ọmọ tí ẹ ní yìí, àwọn ọmọ tẹ̀ wò ó. Kí ló ní ṣe pẹ̀lú iṣẹ́ tẹ̀ bá lò ó? Nǹkan tí mo ṣe ń bá
dáadáa tí a bá ti dé kẹ́kẹ́ mi sọ ebi àti dẹ́kítọ̀ wa á ṣe ètò yẹn ó wù mí bẹ́ẹ̀ ló máa dùn mọ́ Yàtúmà bẹ́ẹ̀ ni sà wọ́n bẹ́ẹ̀ sọ ó ti pẹ́ jù. Ẹ̀ka gbọ́, kò sí tó dáa tó tí ọ̀fẹ́. Gbogbo ohun tó bá dáa, ó láti la owó lọ. Tá a bá wá owó lọ, tá a bá pàdé ìlójú ọ̀nà, ká gbé owó sẹ́lẹ̀, ká di iyì mú. Báyìí ò bá sùn, fìtílà rẹ̀ ò ní kú. Táyà bá jókòó tẹ́tẹ́rẹ́, táyà bá jókòó, kò sígbà tó dàgbà jù láti kẹ́kọ̀ọ́. Ẹlòmíì gbogbo ògbésí ayé ẹ̀ owó ló lé ó fi ẹ̀kọ́ sílẹ̀ ó bá mẹ́rẹ̀ ó bá àgbàlagbà lójú ọ̀nà ó ní kó fún ẹ nímọ̀ràn ó mọ̀ ọ́ ló ṣe èrè dàgbà ni kò tí ì pẹ́ jù láti lọ sí ilé ẹ̀kọ́ kò tí ì pẹ́ jù láti tún ara rẹ bí kò tí ì pẹ́ jù láti tún ara rẹ kọ́ àwọn òyìnbó sọ wípé it is never too late. So, we are proud of graduating